àlàyé rèé lórí bí eégún olóòlù bó ṣe dé Ìbàdàn, ìdí tí kì í fi wọ bàtà tàbí fojú kan obìnrin. Yorùbá bọ̀ wọ́n ní kí a tó ṣòòṣà la ti ń ṣòòṣà, kí àgbàdo tó dáyé nǹkan kan ní adìyẹ ń jẹ. Ohun tó gbajúmọ̀ ni wípé ilẹ̀ Yorùbá kì í fi àṣà àti ìṣẹ̀ṣe wọn ṣeré rárá. Kódà pẹ̀lú bí àwọn àṣà ọ̀làjú ilẹ̀ òkèrè bó ṣe wà lóde òní, àṣà àtìṣe ó mà jẹ́ ohun tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá tí àwọn àgbààgbà àti ọmọdé kì í fi ọwọ́ yẹpẹrẹ mú rárá. Onírúurú ọ̀nà òun sì ni àwọn ẹ̀yà Yorùbá ó ní wọ́n fi máa ń sopọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Nípasẹ̀ àwọn baba ńlá wọn wọ̀nyí ó ní wọ́n fi máa ń tọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè. Lára àwọn ọ̀nà tí Yorùbá fi máa ń tọrọ nǹkan lọ́wọ́ Elédùmarè ó ní ṣíṣe ọdún àwọn òrìṣà tí wọ́n gbàgbọ́ gẹ́gẹ́ bí aṣojú Elédùmarè lókè èèpẹ̀. Lára wọn ni Ṣàngó, Ògún, Egúngún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Egúngún náà ó ní Yorùbá ń pè ní eégún. Kò sí àní-àní wípé ilẹ̀ Yorùbá ní àwọn egúngún tó lágbára gidi gan tí orí pa wọn kò sì lè parẹ́ láéláé. Ọ̀kan lára àwọn egúngún yìí Òdú ni egúngún olóòlù fún àwọn ọmọ bíbí àti olùgbé ìlú Ìbàdàn. Kódà àwọn ènìyàn tó wà ní ìlú mìíràn wọ́n mọ̀ nípa eégún olóòlù. Ní kété tí ènìyàn bá ti dárúkọ eégún olóòlù ní Ìbàdàn, oníkálùkù ti máa ń forí gbárí tí wọ́n á sì máa sá àsálà fún ẹ̀mí ara wọn nítorí ẹ̀rù àti agbára tó wà lára rẹ̀. Àwọn obìnrin kì í tiẹ̀ sọsẹ̀ rárá nígbà tí wọ́n bá ti gbóhùn wípé eégún olóòlù ó fẹ́ jáde. Tá a bá perí ajá, a máa perí ìkòkò tí a fi ṣe é. Tí ènìyàn bá wo bí eégún olóòlù bó ṣe máa ń jáde, ohun tó máa kọ́kọ́ wá sí ènìyàn lọ́kàn ni akọni jagunjagun kan nílẹ̀ Ìbàdàn tó ń jẹ́ Ayọ̀rìndé Ajé. Ayọ̀rìndé Ajé ó mà jẹ́ jagunjagun alágbára nílẹ̀ Ìbàdàn. Ayé ìgbà náà ń ló jagun lọ sí ìlú Àkókó tí eégún olóòlù tó sì jáde wá kojú ikọ̀ ogun Ìbàdàn lójú ogun. Nígbà tí ìjà náà mà le dójú ẹ̀ tí kò sí jagunjagun kankan tó lè lọ kojú eégún olóòlù lójú ogun, Ayọ̀rìndé Ajé nìkan ìmọ̀ ló mà láyà ló lọ kojú ẹ̀ tó sì ṣẹ́gun rẹ̀. Kíá ń ló sì gbé eégún náà wá sílùú Ìbàdàn tó sì di èyí tí wọ́n ń gbé jáde nínú oṣù keje ọdọọdún. Ìní eégún olóòlù ìló máa ń jáde lásìkò tí wọ́n bá ń ṣayẹyẹ ọdún eégún lọ́wọ́. Lásìkò yìí ní àwọn tó ń bọ eégún ó ní wọ́n máa fi ń tọrọ ìbùkún lọ́dọ̀ Olódùmarè tó sì máa mú ire wọlé wá fún wọn. Lásìkò tí eégún olóòlù bá jáde, eégún kankan kì í máa jáde ní ọjọ́ náà. Ẹni tó bá máa gbé eégún olóòlù kò gbọdọ̀ bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ tó bá ti kù oṣù kan tí ọdún náà máa wáyé. Ẹni tó bá gbé eégún olóòlù kò gbọdọ̀ wọ bàtà, kò sì ní gbé ẹrù mìíràn yàtọ̀ sí egungun agbárí obìnrin tó máa ń wà lórí rẹ̀. Lára àwọn ohun tó máa ń wà lára ẹ̀kú olóòlù ó ní àwọn agbárí obìnrin, egungun itan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń mú eégún náà láti jẹ́ ohun ìbẹ̀rù fáwọn èèyàn. Èèwọ̀ ni fún obìnrin láti síjú wo eégún olóòlù nítorí egungun agbárí obìnrin tí eégún náà tó máa ń gbé sórí. Ìgbàgbọ́ sì wà wípé obìnrin kóbìnrin tó bá síjú wo eégún olóòlù kò ní rí nǹkan oṣù rẹ̀ mọ́ títí tó máa fi jáde láyé. Kódà ìgbàgbọ́ tún wà wípé obìnrin bẹ́ẹ̀ ó lè pàdánù ẹ̀mí rẹ̀ lọ́jọ́ àìpé. Onírúurú àwọn ìgbàgbọ́ ìmọ̀ ló mà rọ̀ mọ́ eégún olóòlù. Lára rẹ̀ náà tún ni wípé ẹnikẹ́ni tó bá kọ́kọ́ síjú wo eégún olóòlù nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ jáde, onítọ̀hún ó máa ṣe àárẹ̀ tí wọn kò bá sì tètè ṣe ètùtù. Ẹni náà rí ó lè jáde láyé. Kọlọ́ọ̀bù Elédùmarè kó ṣàánú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú yóò fọ̀ nínú ayé mi àti yín. Ẹ yá ṣe o. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.